Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí ẹ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí o ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè, ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ìkìlọ̀ fún ìjọba, ìtẹ̀síwájú náà tún ni. Mo máa ń sọ nínú ọ̀rọ̀ mi pé ẹ̀yin ìjọba, ẹ jẹ́ ká yọ tẹ̀gàn, ká tún fi tẹ̀gàn sí i. Tí ẹ bá mọ ibi tí a ti ń bọ̀, ṣé ẹ mọ ibi tá a gbé dúró? Ṣé ẹ dẹ̀ mọ ibi tá à ń lọ? Okay? Tí ẹ bá fẹ́ mọ ibi tí à ń lọ, ibi tá a ti ń bọ̀ ló yẹ kẹ́ fi ṣe àpèjúwe. Yorùbá ní pé ojú bàbá bá ní kalẹ̀, kò ní ti àárọ̀ ṣe pin. Saturday tó bá máa dára, Jímọ̀ láti mọ̀. Okay? Situation tá bára wa ní ìlú ayé. Tí ẹ̀yin ìjọba lápapọ̀, Ṣámá local government o, House of Rep o, House of Representatives o, lọ́ọ̀yà o, INEC o, gbogbo ẹ̀yin ìjọba tẹ́ jẹ́ ìjọba pátá, tẹ́ mọ̀ pé òṣìṣẹ́ ìjọba ni gbogbo yín pátá àtẹ̀yin politician. Ọ̀rọ̀ tí mo sọ, Hausa, Igbo, Yorùbá, ẹ má wo ẹyọ tribalism kò nù nǹkan tá à ń sọ yìí for now. Kẹ́ wá jókòó pé okay, number one, ibo la ti ń bọ̀? Ibo la bára wa? Kí ni ọjọ́ ọ̀la Nàìjíríà ń sọ? Okay? Báwo lè fẹ́ mọ̀? Tẹ́ bá fẹ́ mọ̀ answer sí question tí mo bira mi, tẹ́ bira yín yẹn pé okay, kí lọ́jọ́? Tẹ́ bá fẹ́ mọ̀ ọjọ́ ọ̀la Nàìjíríà, ẹ máa wá padà sí ayé ìwáṣẹ̀, which is olden days. Kí ló ṣẹlẹ̀ olden days? Kí ló ṣẹlẹ̀ sáwọn gbé grandfather wa? Kí ló ṣẹlẹ̀ sáwọn ancestors wa? Which is táwa mọ̀ sí àwọn oríṣàdá, àwọn òrìṣà wa. Òrìṣà kò kí ń ṣe, oh my God, àwọn ẹnìkan wà, Ọlọ́run ọba dá wọn, oríṣàdá ló ń jẹ́ oríṣàdá, òrìṣà. Ẹni tí oríṣàdá, mo ti ń yà, ìjọba ni mò ń bá sọ̀rọ̀ lọ́wọ́. Tẹ́ bá fẹ́ mọ̀ okay, ẹ padà. Okay. Ṣé ẹni tí ó bá mi jà tí kò mọ ibi tí ìjà yẹn lè tán sí, tó bá mi jà pé bó bá wọn ẹ̀ kò kú, bó bá wọn ẹ̀ kò yè, àwa jà ìjà yẹn tán, àwa bá a parí ẹ̀, àwa ń ṣe ọ̀rẹ́. Ṣé mọ̀ pé kódà bí èmi àti ẹni ẹ ṣe bá ń ṣe ọ̀rẹ́, nǹkan tí ó bá fi gé mi létí ọ̀tún, tí etí òsì ṣì wà tí mo sì fi ń gbọ́ràn, tó wá bá a parí ìjà tí èmi àti ẹni ẹ wá ń ṣe ọ̀rẹ́, ìjọ́ tí bá ti rí nǹkan tó fi gé mi létí ọ̀tún lọ́wọ́ ẹ̀, inú mi á dàrú, máa rántí àtẹ̀yìnwá, ọkàn mi ò ní balẹ̀, omijé á gbọ́kàn mi, màmá wò pé kí ló tún fẹ́ fi nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ ṣe, màá rántí nǹkan tó fi nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ ṣe fún mi nígbà yẹn tèmi àti ẹ̀ ń jà náà. Ọlọ́gbọ́n nìkan ni mo pè, afẹ́ kan sódò, odò àgbà mi, odò ọgbọ́n. Yorùbá ni mò ń sọ, ọ̀rọ̀ ìjìnlẹ̀ ni mò ń sọ. Ẹni tí èmi àti ẹ̀ nóhun aṣọ tájọ jà, tá pè ní ọmọ ìyá, tá pè ní ọ̀rẹ́ mi, tá pè lẹ́gbọ́n mi, tá pè ní mẹ́ńtọ̀ mi, èmi àti ẹ̀ níjà, ó nà mí, ó bá mi wí torí pé ó lágbára jù mí lọ, ó wá fún mi láàbò, ó sọ mí dá láàbò, àbí ó gé ọwọ́ mi ni, ó gé ẹsẹ̀ mi, àbí ó gé etí ọ̀tá mi. Àwa bá a parí ìjà, èmi àti ẹ̀ wá di ọ̀rẹ́, àwa jọ ń ṣe, wọ́n ní kégbèrè gbàgbé nǹkan tó ti ṣẹlẹ̀. Tí èmi àti ẹ̀ gbogbo ọjọ́ tá bá jọ wà, nǹkan tí ó fi sọ mí di aláàbò ara yẹn, tí bá rí lọ́wọ́ ẹ̀, kódà kó jẹ́ pé mi kọ́ ló fẹ́ lò fún, omijé á gba ọkàn mi, ìbànújẹ́ máa gba ògbónú mi. Tí n bá lè bá ẹ jà, màmá wọn tó kí ló tún fẹ́ fi kíní yìí ṣe? Ṣé kò kí ń ṣe pé ọlọ́gbọ́n ni kó máa bá mi ká lọ? Ẹ̀yin ìjọba, tí ẹ bá ti ẹ̀ ro nǹkan tí ọjọ́ ọ̀la Nàìjíríà yìí, tí ọjọ́ ọ̀la African, tí ọjọ́ ọ̀la àwọn ọmọ yín máa jẹ́, mi ò mọ̀, ẹ ní ògùn, ẹ ní ẹ mọ̀lá, ẹ mọ future, ó yẹ ìfilẹ̀. Tẹ́ bá fẹ́ á mọ future tí à ń lọ, bí future Nàìjíríà ṣe máa rí, ẹ máa ti mọ̀ nípa àkọsílẹ̀ tó ń ṣẹlẹ̀ lẹ́ni. Tí ẹ bá tún wá rí clear view bó ṣe máa rí, ẹ wá padà lọ sígbà tó bẹ̀rẹ̀. Ibo ló ti bẹ̀rẹ̀? Níbi tó ti bẹ̀rẹ̀ ni láti ayé ẹrú, slavery, láti ayé slavery. Ẹ má padà sí láti ayé tí wọ́n ní pé Ọ̀yọ́ ń bá kíní kan jà o, Hausa ń bá kíní kan jà o, ìjà ogun abẹ́lé, ogun Dahomey, ogun kíní kan. Ẹ má padà síbi, ẹ lọ padà síbi ìgbà slavery. Báwo ni slavery ṣe wáyé? Báwo ló enter wa? Báwo ló colonize wa? Lásìkò tó ń colonize wa, kí ló ń fún wa jẹ, kí ló ń fún wa mu, ọ̀rọ̀ wo ló ń bá wa sọ, ìṣítí wo ló ń bá wa ṣe, okay? Wọ́n ti colonize. Nísìnyí, ọwá wá
sí ìlú wa gẹ́gẹ́ bí alájọṣepọ̀ gẹ́gẹ́ bí investors ó wá sí ilẹ̀ wa padà gẹ́gẹ́ bí investors. Ẹ̀yin tẹ́ wá togun-togun tó jàtìjà togun-togun tẹ́ fi bá wa jà ó wá parí ẹ tún wá padà wá gẹ́gẹ́ bí investors tẹ́ wá lè invest lórí nǹkan àlùmọ́ọ́nì wa resources wa lẹ́ wá lè invest kí ló táwọn ò lè invest lórí nǹkan wa kẹ́yìn wa máa rà kí ló dé tí a lè invest lórí nǹkan tí àwa ní kẹ́yìn wa máa rà lọ́dọ̀ wa ó sì jẹ́ pé ẹ̀yin lè máa wá tẹ́ máa bá wa invest nǹkan ta ní tẹ́ wọ́n máa tún máa ta fún wa ìyẹn ò tún dùn wá nǹkan tẹ́ wá náà bá wa invest yẹn ẹ máa gbọ́ o ọlọ́gbọ́n nìkan bò nǹkan tẹ́ náà ń bá wa mójútó yẹn tẹ́ ń bá wa manage yẹn gbogbo nǹkan tẹ́ fi ń ṣiṣẹ́ fún wa pẹ̀lú kinní yẹn ìlú òyìnbó ìlú yín lẹ ti kó wá ẹ tún máa ṣí owó fún wa ní ìṣirò owó ìlú yín láì ṣòwò ìlú wa òun bá mi ṣiṣẹ́ ó wà lọ́ndà mi èmi mo nìkan tó ń manage wàá máa ṣí owó fún mi ní owó ìlú tó ti wá gbogbo nǹkan tó ń lò fún mi owó ìlú tó ti wá ó dẹ̀ mọ̀ pé owó ìlú ẹ ju owó ìlú mi lọ times 10 wàá tún kó ọ̀rọ̀ ẹ máa gbọ́ nǹkan tó fi nǹkan àlùmọ́ọ́nì mineral resources mi tó fi ṣe láti ìlú ẹ wàá tún gbé wá sí ìlú mi wàá tún wá tà fún mi lọ́wọ́n ìyẹn ò dùn mí àwọn aṣíwájú wa tó ẹ̀kọ́ bá ń fà pé ẹ wá kí ni tẹ́ fi ṣe mọ́tò yìí kí ni tẹ́ fi ṣe bulletproof yìí kí ni tẹ́ fi ṣe ìbọn yìí kí ni tẹ́ fi ṣe fáànù yìí kí ni tí fáànù yìí fi mí ọ̀dọ̀ wa lẹ ti rí ok èrò la ta fún yín ata fún yín ní 100 naira per litre 200 naira per litre ok ó wá gbé lọ sọ́hún ó lọ ṣé ó fine èrò ni wàá fẹ́ ta fún mi ìwà ni ó fẹ́ ta fún mi 1000 naira per litre báwo ló ṣe máa jẹ́ bẹ́ẹ̀ báwo ló yẹ di gbèsè owó tèmi ni èmi tí mo ta fẹ́ 50 naira yẹn mi ò gbọ́n but ojú kòkòrò àtẹnujẹ ẹ ti jẹ òdo ẹ ti jẹ dòdò ẹ lè sòdodo nígbà tí òun ta nǹkan fún yàn ní 100 naira ó ti wá ná bí 70 naira àbí 80 naira fi bribe láti get nǹkan 100 naira so òbí àtòun náà bá tún kinní yẹn ṣe tó fine ó máa tà kò ní yọ owó bribe òṣì tó gbà lọ́wọ́ ẹ̀ owó tó àtúgbà times 2 ó yá dẹ́mọ kí lẹ fẹ́ ṣe torí nǹkan tí àwọn pípù yìí rà lọ́wọ́ wa ẹgbẹ́ gbọ́ nǹkan tó fi ń ṣe bọ́ǹbù tó fi ń ṣe ìbọn tó fi ń ṣe mọ́tò tó fi ń ṣe a ní 70% kìíní yẹn ní nàìjíríà wa nílẹ̀ wa ní gbogbo áfíríkà wa nílẹ̀ adúláwọ̀ wa most especially nàìjíríà ní gbogbo áfíríkà ó pè wá giant of Africa kí ló bá fi jẹ́ giant of Africa màá sọ̀rọ̀ tá a fi jẹ́ giant of Africa fún yín ó ti pọ̀ jù a kì í ṣọ̀lẹ àwa la burú jù àwa la wà accommodating jù àwa la ṣiṣẹ́ jù àwa la lọ́gbọ́n jù ọgbọ́n jìbìtì ọgbọ́n olè ọgbọ́n àwa la mọ bó ṣe ń gbé ọ̀rọ̀ kalẹ̀ àwa la mọ bó ṣe ń báyàn ṣe àwa la mọ bó ṣe ń gbàlejò mọ́ra nǹkan tá a fi ń jẹ́ giant of Africa nìyẹn gbogbo bí láti dá ẹ̀yin ìjọba ẹ wá wo privilege yẹn ẹ lo chance yẹn lo opportunity yẹn ẹ dẹ̀ fi ń ta ìran yín ẹ fi ń ta wọn dànù ojú òtì yín ọmọ ní mò ń kà á lẹ́sẹ̀ former kinní kan Nigerian kinní kan ó ti di doctor ní US former kinní kan of Nigeria ó ti di army ní US former kinní kan of Nigeria ó ti di immigration ní kinní kan former ó ti di marine army ó ti di NATO ó ti di ọmọ Nàìjíríà ẹ̀yin wá ẹ̀ ń jẹ́ kí àwọn ọmọ ìlú wa máa rí ìlú wa bẹ́ẹ̀ ni pé ìyà ń jẹ àwọn people tó wá colonize wa yìí ọmọ wa gba àwọn ọmọ ìlú wa gẹ́gẹ́ wọlé bíi ológun bíi doctor tí ẹ̀yin bá wá ní the treatment ọlọ́run ọba tóbi ẹ máa wá lọ sí ìlú yẹn àwọn ọmọ Nàìjíríà máa lo choose equipment tí tó kó fún wọn lọ́kọ̀ máa fi treat yín ẹ ní fún àwọn ọmọ Nàìjíríà yẹn lówó ìjọba ìlú wọn lè máa sanwó fún ọmọ wa fún àwọn ọmọ Nàìjíríà yẹn ní peanut owó kékeré nínú owó tẹ́ san fún wọn owó kékeré tẹ́ fún àwọn ọmọ Nàìjíríà yẹn tóun bá tún ṣe sí owó ilẹ̀ wa ń bíbá yìí owó yẹn tún máa gọbọ yìí torí lọ́dọ̀ tí wọn peanut change lọ san fún àwọn ọmọ ìlú wa gẹ́gẹ́ bí owó ọ̀nà ẹnìkan ṣe fíìmù ògbé ó ti lọ sí ìlú America ó ti di US Army ẹnìkan náà ṣe fíìmù ògbé ó ti di doctor ẹnìkan kí ni gbogbo àwọn instrument wa gbogbo àwọn weapon wa ẹ̀dẹ̀ ń tà wọ́n dànù kẹ́ ń jẹ́ káwọn weapon wa máa wo ilé bíi ẹlòmíì máa wà níbàyìí mo ti rẹ́yìn ọ̀rẹ́dà níbàyìí ó resign kúrò ní iṣẹ́ ìjọba wa níbàyìí mi ò fẹ́ dárúkọ ó dẹ̀ lọ join the same iṣẹ́ ìjọba yẹn ní ilẹ̀ bòmíì wọ́n dẹ̀ ń sanwó tó dáa fún ṣe ìbí àwọn people yìí gọ̀ ni Yorùbá Ọlọ́run má jẹ́ ká rógun o Ọlọ́run má jẹ́ ká rógun o Ọlọ́run má jẹ́ ká nírógun ànírọ́tẹ̀ńlẹ̀ Nàìjíríà ẹ jọ̀ọ́ torí pé àwọn people yẹn ìjọba bá ní problem pẹ̀lú ẹni ìlú tó ti gba ọmọ ilẹ̀ wa sí ológun
àwọn ọmọ wa ló máa dẹ̀síwá kọ́ bá a jagun. Chemorism ní ìgbà yẹn náà tí àwọn olórí burúkú yìí ó kọ́ bí wọ́n máa pè wọ́n nìyẹn tó wá láti wá colonize wa, wọ́n mú díẹ̀ nú àwọn ọmọ wa, wọ́n lọ kọ́ wọn ní àṣà àti èdè wọn, wọ́n wá dá wọn wá padà. àwọn ẹni yẹn wá l'opportunity láti gbọ́ èdè méjì, ó gbọ́ òyìnbó tún gbọ́ èdè wa. ọmọ wa máa sọ èdè fún àwọn baba ńlá baba wa, ọmọ wa ní ká nídìí ògbèfọ̀ yàrá wa ló ti wá. tí a bá wá sọ nǹkan tí ó lòdì sí nǹkan tí àwọn òyìnbó yìí ń fẹ́, ògbèfọ̀ yẹn gangan ló máa tà wá fún wọn. torí ọ̀tọ̀ nìkan tí ọmọ àgbọ̀, ọ̀tọ̀ nìkan tí àwọn yẹn máa sọ. Nàìjíríà especially àwọn ọmọ kùtù òjì àti gbàbọ̀dì fúnra wa ti pẹ́, àṣẹ máa gbàbọ̀dì. so nǹkan tí wọ́n ní bọ́mọdé bá ṣubú ó máa wo wájú, bí àgbàgbà bá ṣubú ó máa wo ẹ̀yìn. nǹkan tó gbé àwọn baba ńlá baba wa ṣubú gbà yẹn, kí ló dé tí àtúbẹ̀ ṣe? Nàìjíríà ibi tí òkúta bá ti gbé wa ṣubú, a máa ń sọdá lórí òkúta yẹn ni, a kì í wò pé àwọn èèyàn míì ń bọ̀. àwọn àgbàgbà tó tí nǹkan bá gún àgbà lẹ́sẹ̀ àbí tó kúta, ọ máa gbé òkúta yẹn, ọ máa lọ sọnù torí àmọ́ ẹni tó ń bọ̀. ọmọ mi wà náà àwọn tó ń bọ̀, ìran mi wà náà àwọn tó ń bọ̀, kí ló kọ ẹlẹ́tanú mi wà náà àwọn tó ń bọ̀, enemy mi wà náà àwọn tó ń bọ̀. but ta la mọ̀ tó máa tí òkúta yẹn máa pa, torí kò pa èmi kò fẹsẹ̀ gbá ni. tí bá rò pé ọmọ mi ń bọ̀, ìyàwó mi ń bọ̀, enemy mi ń bọ̀, ọ̀tá mi ń bọ̀, ọ̀rẹ́ mi ń bọ̀, mo ò ní gbé kúrò. ta ló mọ ẹni tó máa ṣíwájú tó máa kọ́kọ́ fẹsẹ̀ kọ́ òkúta yẹn tó máa kú? Yorùbá tó rò tó sọ pé tí a bá sọ̀kò sọ́jà, ara alẹ́ ẹni ní bà. àwọn ẹnìkan tó wá dá padà pé òṣùpá lóore, tí bá sọ̀kò sọ́jà tó bá bá ara alẹ́ mi, definitely ara alẹ́ mi tó kúta yẹn bá èèyàn burúkú ni. ọ̀rọ̀ àgbà lòṣùpá sọ ń bẹ̀ yẹn. èèyàn mélòó ló wà ní ọjà? ọjà tẹ́ ń wo èèyàn tó kéré jù tó máa ń lọ́jà máa ń lo 200-300. ọjà bá ṣe tóbi sí ni, ó wá ní o sọ̀kò sí ọjà, ó lọ bá ara alẹ́ ẹ̀, definitely ara alẹ́ ẹ̀ èèyàn burúkú ni. torí kò lè jẹ́ ara alẹ́ ẹ̀ number 1 nínú ọjà, kò lè jẹ́ number 2, kò dẹ̀ lè jẹ́ number 3, kò dẹ̀ lè jẹ́ number last nínú ọjà. kò yẹn ṣe wá bá ọ̀rọ̀ bòmí tún nìyẹn. so tí a bá sọ̀kò sọ́jà, ara alẹ́ ló máa bà. ó wàá mọ ẹni tó ń bọ̀ lẹ́yìn, ṣọ́mọ ẹni àbíyàwó àbí ẹbí ẹ gbé òkúta yẹn. nǹkan tó gbé àwọn baba ńlá baba wa ṣubú, kí lédè tí ẹ wò? bọ́mọdé bá ṣubú àwọ̀ wájú, bàbá bá ṣubú àmọ́ àwọ̀ ẹ̀yìn, pé ẹ jọ kí ló gbé àwọn ẹni àná ṣubú? ẹ wò kó tó gbẹ̀nà àwọn ẹni àná ṣubú. owó ẹ̀kọ́ ń kó ọ̀rọ̀ jọ. nǹkan tí àwọn ẹni àná fi síwájú tó fi ń ṣayé, àti nǹkan tó fi sẹ́yìn tó fi ń ṣayé, nǹkan tó fi síwájú tó fi ń ṣayé yẹn lẹ́yìn lọ fi sẹ́yìn. Kùránì sọ, Báíbù sọ, wọ́n ní gbogbo àwọn èèyàn Ọlọ́run pátá àti ànábì àti Jésù àti gbogbo àwọn wọn ò lówó tó fi kú. ànábì wọ́n fún lówó ni, ànábì gangan òun ṣe mílíọ̀nìà, ìyàwó ẹ̀ ló lówó. so ànábì fi owó sí ẹ̀yìn, ó fi ìfẹ́ àwọn ènìyàn ẹ̀ sí ọkàn síwájú. Jésù náà kò lówó, kò ní nǹkan, kò tiẹ̀ fẹ́, kò bímọ, ó kú bẹ́ẹ̀ kò nó. ẹ̀yin pásítọ̀, ẹ̀yin àfáà, ẹ̀yin babaláwo, ẹ ṣe wá ní owó, ẹ ṣe wá ń ga Rolls Royce, ẹ ṣe ń kọ́lé, ẹ ṣe ń ní private jet, kí ló dé? ṣèbí ẹni pé ọ̀run tá à ń lọ yẹn ìgbádùn wà níbẹ̀, kí ló dé tí ẹ dúró de ìgbádùn ọ̀run? kí ló dé tí ẹ dúró de ìgbádùn tá fẹ́ lọ gbádùn lọ́run? àwọn àfáà ń sìn, wọ́n ti ń ṣílé, wọ́n ṣí ilé sí Banana Island, kìnnìkan Island, wọ́n ra Rolls Royce. àwọn àfáà ti ń lò. problem tó wá ní nísìnyí táwọn àfáà náà sì báyìí, gbogbo program tó bá ti lọ máa ṣe TikTok, òun àṣẹ wá sí òun kà kúránù, a máa wojú TikTok, a máa ka àwọn èèyàn followers tó ní, a máa ka àwọn tó ń comment. ó dẹ̀ ní òun communicate pẹ̀lú Elédùmarè ẹ̀, òun communicate pẹ̀lú Allah, òun pẹ̀lú Jésù, and ó wà ń program, ó dẹ̀ ní kọ́ máa fídíò ẹ̀, ó wà ń wo fídíò yẹn, ó tún ṣọ àwọn aṣọ dáadáa. gbogbo wa ń bì kan lánàá, ẹnìkan tó ń pè à, òun lọ sí church, òun fẹ́ lọ ṣe ohun tó fine, òun fẹ́ lọ sí church. ihun tó ṣe tó fine yẹn, ṣé o fẹ́ kí Ọlọ́run rí ẹ kó fine àbó òun wọ́kọ lọ? ìyẹn number 1. àbí tọ́ba tó bá wá ní pé èèyàn ò lè dọ̀tí lọ sin Ọlọ́run, ìdọ̀tí yàtọ̀ o lè wọṣọ tó mọ́ lọ sin Ọlọ́run. tó bá ti ń lẹ eyelashes, nail, ìkọ́nà, wig, best bag ẹ, best aṣọ ẹ ló wọ̀ lọ sí mosque, òun polówó ara ẹni, ò polówó fọ́lọ́run. àfà ó máa lórí mímbà, awéláwàlì, àwọ̀ white, ó yọ tẹ́dì, ó yọ òǹgbọ̀n,
ó ń ṣíjú ó máa wà lájà ọlálàjà báyìí a máa wòye níyàwó báyìí alájà kìíní ẹ dìde ẹ fún wa ní kí ló ṣẹlẹ̀ ìyàwó níyàwó are you mad or something? inú church náà máa ní ẹ̀ ń sin ọlọ́run àwọn ìyàwó níyàwó àwọn máa jíjú ọpẹ́ máa jíjú ọpẹ́ níwájú yín ìkọ́ tí respect tí o lè fún ẹ tó pè ní baálé ilé ẹ nọmba 1 yàrá ibi tó ń gbé ẹlẹ́dàá ẹ̀ pamọ́ sí respect yẹn ló ń fún àfà ló ń fún babaláwo ẹ ló ń fún pásítọ̀ ló ń fún kí ló dé. ibi tí mo ṣì ń lọ mo ti ń yà ìjọba àwọn gan mo fẹ́ face torí mo ti ń yà ẹ̀yìn ìjọba kí ló dé tí ẹ̀rọ ibi tí àwọn èèyàn àná ti ṣubú tí ẹ bá kọ̀ wò pé inú àwọn mẹ̀kúnnù ń bí yín ẹ pé àwọn ìjọba kọ́ lọ sọ bọ́ǹbù síbi táwọn mẹ̀kúnnù wà everybody kú dànù ebi ẹ ti ń fi ebi pa àwọn èèyàn géèmù tẹ́ ń play yìí ó ti le jù kódà kó jẹ́ pé ààrẹ orílẹ̀-èdè wa tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ó fẹ́ tú ìlú ṣe ni ẹ mọ bẹ́ ṣe máa lọ minimize bẹ́ẹ̀ ló máa economize bẹ́ ṣe máa lọ bọ́ọ̀ tẹ́ máa lọ yọ ebi let us know our highest nomination tó wà lọ́wọ́ wa tí ọmọdé bá di 1000 mu ẹgbẹ́ àdìbò ló ti rówó ó lè 1000 lọ́wọ́ ọmọdé báyìí kò bèèrè pé ló ti rówó náà torí owó tó ọmọ ẹgbẹ́ ọmọ dání kò tí ì tó tá ọlọ́run Elédùmarè kẹkẹ́rì Elédùmarè ní tẹ́lẹ̀ tí tíṣà bá 50 naira lọ́wọ́ ẹ̀ ń skul ọmọ àtẹ̀lé ẹ wálé ọmọ àbẹ̀lẹ́ ọmọ ẹ̀kọ́ ló ti rówó tó lọ jálè ní owó tó gbọ́dọ̀ wà lọ́wọ́ ọmọ skul ISR ìwé ẹ̀rí nígbà yẹn mọ́mí ẹ lówó olówó ni mọ́mí ẹ 20 naira 30 naira secondary school mọ́mí ẹ wá lówó ìwé ẹ̀rí wá ní 500 yẹn gan kò kí n ṣe owó mọ́mí ẹ nìkan o tún mówó kan mọ́kàn but ó jalè àwọn ẹnìkan wà ó máa ń dáwó àwọn ẹnìkan wà tó bá ránṣẹ́ tó bá fún ló máa ń tọ́jú ẹ̀ àwọn ẹnìkan wà ó ṣáà máa ń tó mọ́mí ẹ bá ó ti yé but tó bá fi lè lọ rí 1000 2000 lọ́wọ́ ẹ̀ ó máa sọ bí tó ti rówó yẹn ìsìn tọmọ ike bá di 5000 naira mú báyìí tó ń lọ ó gbọ́dọ̀ pé gbogbo ló ti rówó ọ máa mú ẹ lólè o fẹ́ gbà lọ́wọ́ ẹ ni o ẹ náà wọ́n ní ẹni ìfà òtọ́ sí ló ń pè lára ìrọ́lẹ̀ ń pa olè ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹni tí ó bá lólè ẹni tí ó bá lámójúkò ló máa ní pé nǹkan ní nǹkan ìfà ní fóun má ìtorí pé bí ń pa ẹ́ kó wá rí fóònù ní fóònù kó rí owó olówó níbi tí àwọn èèyàn márùn wà ó wá rí owó yẹn ó wá ń lọ ó wá rí ẹni tó ń ké tó ń wá owó ó wá filẹ̀ ó wá ń sọ pé ọlọ́run ló bọ́tà búrẹ́dì ẹ̀ ó lè wà lójú ẹ̀ ni kò sí nǹkan tó lè sọ fún mi ẹ rí ibi tí ọmọ ti sọ pé ọlọ́run bọ́tà búrẹ́dì èèyàn nílò níbi tó ti rí nǹkan tí ò sẹ́nibọ́dì tí ò sí ẹni tó lè fi ọ̀rọ̀ lọ torí pé ayé ti bàjẹ́ ayé ti dáyé kejì ní pé tó bá rí nǹkan re tó bá lọ bá àgbàlagbà mi pé ẹjọ́ òun àgbàlagbà yẹn náà máa gbà ó máa sọ di tiẹ̀ ní but ibi tó bá ti rí èèyàn méjì mẹ́ta tó bá rí nǹkan re bẹ́ẹ̀ tó o bá trust àwọn àgbàlagbà yẹn tí o ò finú tọ́ wọn má fún wọn dúró sí àyíká fún bí ìṣẹ́jú márùn-ún mẹ́wàá bó bá ṣe ní times bó ṣe ní ìbẹ̀rù ọlọ́run tó lọ́kàn ni kò ṣe dúró tó bá wá dúró tó dẹ̀ pé ibi tí wọ́n náà ń lọ time tí yàn against ẹ̀ o lè máa mówó yẹn lọ olódùmarè ọba tó dá wa Allah ọba ọlọ́run ọba Jésù gbẹ̀gbẹ̀ ṣe pé ó máa mọ̀ pé ó dúró ó wá ẹnìyẹn ò rí o dẹ̀ mówó yẹn tó bá lọ lówó yẹn kò ṣẹ̀ṣẹ̀ but ó rí owó níbi tí èèyàn márùn wà ó fi style ó fi tẹ̀ mọ́lẹ̀ ó fi style ó fi sápò wà lọ́wọ́ ọlọ́run ti mọ̀ pé mo ní ìdòwò irọ́ ló ń pa olè ló jà ok ó lọ sí mọ́ṣáláṣí orí fóònù yìí ìwọ ò dẹ̀ ní fóònù ò ń tọ́jú síìmù ẹni ó wá ní pé ọlọ́run rí inú ẹ lóye fi ó làákàyè ò gbọ́dọ̀ sọ pé ẹni tó ní fóònù yẹn wà ní mọ́ṣáláṣí ó mọ̀ àbí ẹni tó ní fóònù yẹn wà ní church ibi tó ti lè rí nǹkan ní agbègbè tẹ́kù tó bá ti rí nǹkan yẹn ó wo ọ̀tún ó wo òsì ó wo wájú ó wo ẹ̀yìn ó rí ènìyàn kankan ó lè máa mú lọ but bó bá ṣe ní ìbẹ̀rù ọlọ́run bó bá ṣe nígbàgbọ́ ọlọ́run sí ló máa ń pè jẹ́ ń dúró náà ó lè tọ́jú ẹ̀ o kó wá dúró kó wá ṣe bí innocent torí kẹ́nìkan máa ń pè ò ní sọ̀rọ̀ náà pé sọ́ọ̀bì kílẹ̀ ń wá mò ń wówó ni èmi ò rówó kọ́lọ̀ olówó yín ìwé ò lẹ̀ ń wá 500 1000 ojú ló rówó olè ayé àtọ̀hún ni ẹ́ ìjọba mo ti sáré yà ẹ má pẹ́ láìpẹ́ láì jìnnà part 2 ń bọ̀
àkíyèsí fún yín ni ó dẹ̀ ju àkíyèsí lọ. Tọmọdé bá ṣubú àwò wájú, bágbà bá ṣubú àwò ẹ̀yìn. Ẹ̀yin ìjọba ẹ wo ẹ̀yìn, ẹ wo bí ta ti ń bọ̀, ẹ wo bí ta gbé dúró. Kí ni ọjọ́ ọ̀la Nàìjíríà? Kí ni ọjọ́ ọ̀la Áfíríkà? Kí ni ọjọ́ ọ̀la àwọn ọmọ yín? Ẹ̀yin máa kúrò láyé. Mò ń bọ̀, mi ò tí ì dé.